lórúkọ rẹ ayérayé, olórúkọ tó pọ̀ rẹpẹtẹ. Ìyanu lórúkọ rẹ, bàbá mi, ọkọ mi, ọjí kan lù kan pa ọ̀pá kan wò kan yè. Ìyanu lórúkọ rẹ, bàbá mi tó ń ṣe ohun tẹnìkan ò lè ṣe. Ìyanu lórúkọ rẹ, ògbélé ayé sọlẹ̀ sórí ìṣàn omi. Ìyanu lórúkọ rẹ, ọlọ́run tí ń jẹ èmi ní má ṣe bẹ̀rù. Mo ní ìyanu lórúkọ rẹ, kábíyèsí, ìyanu mọ̀ lórúkọ rẹ. Bàbá mi tí ń ṣe ohun tẹnìkan ò lè ṣe. Ó mú mi jáde nínú àpáta ayérayé, ó ṣẹ̀kẹ̀rìn nínú iná ìléru. Ìyanu lórúkọ rẹ ń jẹ́ o bàbá mi, ọlọ́run mi, olówó orí tèmi nìkan ṣoṣo. Ìwọ ni bàbá mi tí ń ṣe ohun tẹnìkan ò lè ṣe. Mo ní odi kìnìún lẹ́nu fọ́mọ rẹ Dáníẹ́lì lọ́jọ́ ọjọ́sí. Ìyanu mọ̀ lórúkọ rẹ, ìyanu lórúkọ rẹ, oníyanu àgbà ńlá. Ṣáà mọ́ fàyè mi ṣèyanu lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni oníyanu tó pọ̀ rẹpẹtẹ, oníyanu ìṣẹ́jú, oníyanu wíníwíní, oníyanu wákàtí, oníyanu gbogbo ìgbà. Ìyanu lórúkọ rẹ ń jẹ́, kí la ní, ta ní jẹ́ gbéná wojú rẹ. Kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. Oníyanu, ṣáà mọ́ fàyè tèmi ṣèyanu lọ. Bó bá ti wù ẹ̀yin, kẹ́ ẹ mọ̀ sọ tiyín, kẹ́ ẹ mọ̀ wò mí ràn. Gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ mi lẹ́ẹ̀rọ ẹ̀ ní ẹjẹ́ àjọ máa fi ẹnu ara wa káfí máa pè tèmi dire. Nítorí àwọn bàbá mi wọ́n sọ̀rọ̀ wọ́n ní pé àpèmọ́ra ẹni báyìí náà la máa ń pè tèmi dire. Bàbá oníyanu kó máa fi ayé gbogbo wa, kó máa fi ṣe ìyanu síwájú àti síwájú sí. Kí n tún máa fi yẹn náà kí n máa fi kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Kaftan television Yorùbá tiyín. Orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ, Ayọ̀lúwa ṣe ńlá fún mi, aláṣàkẹ́ tiyín gangan tí ò common. Ẹ ti mọ̀ pé tí n bá ti dé, èmi nìkan kọ́ ni máa ń wá. Èmi àti àwọn àlejò mi, àwọn gbajúgbajà, àwọn onímọ̀ náà lájọ máa ń wá. Ṣé wá rẹ̀ ní tájọ sọ̀rọ̀ lénìí ẹ̀, wọ́n ti wá ń kalẹ̀, wọ́n ti wá ń digbí tásìkò bá tó ẹ ò rí ojú tiwọn. Ọ̀rọ̀ mọ̀ràn kékeré tí mo kó wá fún wa lóòrọ̀ ìní, ó ní mo pè ní ìmọ̀ tó o níhùn mọ́ gbé lọ ọ̀run. Ìmọ̀ tẹ́lẹ́dùmarè fún ọ, kọ́ ẹlòmíì, kì í bọlẹ̀ báyìí jẹ́ ó wù bọ́ta. Ọ̀pọ̀lọpọ̀ wa a fẹ́ràn láti máa kọ́ ọmọ ẹlòmíì ní àwọn ìmọ̀ tá a bá ní. Yálà Elédùmarè ló fún ọ bíi tálẹ́ǹtì, bí ẹ̀bùn. Yálà ìwọ fúnra rẹ̀ rèé kọ́ ó sanwó tabua. Yálà o ṣe wàhálà kó o tó rí. Ṣùgbọ́n ní gbogbo ibi tó o bá ti rí ìmọ̀, ohun tó dáa ni kó o ní ọkàn tí ń kọ́ ọmọ ẹlòmíì. Tẹ́lòmíì pàápàá tí wọ́n bá sọ pé mo máa fẹ́ kọ́ṣẹ́ lọ́wọ́ yín, ó tún kọ́ wọn ní 2 nínú 10. Ó kó 8 pamọ́ àpò. Ó pé tẹ fẹ́ gbàgbá lórí mi ní irú gbá ò náà gbé sórí rẹ̀. Bẹ́ẹ̀ nìkan ló kọ́ wò. Nǹkan tó o bá sì ti kọ́ ọmọlàkejì kò lè fọ́n ká. Ìwọ gan ò ní ìmọ̀ sí nínú kìnìún. Ṣùgbọ́n tó o bá ní ẹ̀mí tí ń kọ́yàn, ó mọ dàgbà sí, ó mọ gbèrú sí nínú kìnìún, nínú ìmọ̀ òun yóò mọ pọ̀ sí. Èmi tí ẹ̀ka ẹ̀rọ ayélujára kan láláìpẹ́ yìí, ọ̀dọ́mọkùnrin kan, ó wà ńbẹ̀, ó sì ṣe ìnáwó. Ayé gbọ́ ọ̀run mọ̀, gbogbo ayé dé wọ́n, gbogbo ayé ṣùgbà. Màálù lọ lọ́tún, ó lọ lósì. Gbogbo àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé
oògùn owó ló ṣe kíní kan ló ṣe. Nígbà ọmọkùnrin yìí ó bọ́ ọ̀tá ó ní òun ò mọ̀ ṣògùn owó, ó ní ṣùgbọ́n tóun bá ní kọ́bọ̀ ìmọ̀ òun kó òun fi túnlé ayé ọmọlàkejì ṣe. Ó sì wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọdé ní agbègbè ìlú òun lòun rèé fún ní tọ́rọ́, ó yá wá kọ́ṣẹ́ eléyìí, lọ kọ́ṣẹ́ eléyìí, ó yá gba eléyìí, ìwọ náà lọ fi ṣe okòwò. Káà tó wí káà tó fọ̀, àwọn èèyàn wọ̀nyí wọ́n ti di ńlá. Ṣé bó bá jẹ́wọ́ ni ó wàá gbàgbé olóore rẹ̀ kọ́? Ó ní gbogbo àwọn èèyàn tẹ́ ẹ rí tí wọ́n ṣùgbà mí yìí sínú ẹgbẹ́ ìmùlẹ̀, àwọn tí mo ti gbin nǹkan kéékèèké sínú wọn ni. Bó bá tó tún mi lóòrè ìnáwó náà ni pé nǹkan kékeré tó níhun fi sínú ọmọlàkejì pàápàá kó lè dàgbà, kó lè pẹ̀ka, kó tún lè padà wá bẹ́ẹ̀ ní ìlọ́po. Ẹ wo ẹjẹ́ dé òkè lọ́hùn kiri fi ẹsẹ̀ rájò, èmi àti àlejò mi náà lásìjọ padà dé nígbà tí mo bá padà dé. Ẹ kú kalẹ̀, ẹ má ti lọ síbi kankan, à ń padà bọ̀. Padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan Television Yorùbá àtìyín. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi, sọ fún alẹ́ kan mi lórúkọ Tèmiọlá Ọ̀nàbàjọ Ayọ̀lọ́wà ṣeun ńlá fún mi. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ agúnlẹ́yinjú oríkèlẹ́wà ọmọdà òde ìjọ tí mo rè fi ijó gbé gẹ̀gẹ̀gẹ̀ sórí ìjókòó. Àwọn náà ti wà ń kalẹ̀ báyìí, wọ́n ti wà ń digbí. Ẹ jẹ́ ń ṣe báyìí, ìyàwó ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun gan ma. Ẹ ǹlẹ́ sísítà mi, ṣé dáadáa lè dé? Adúpẹ́ ma. Gbogbo ilé ńkọ́? Àlàáfíà. Ó ga ojú yín yẹn ó ṣà ń ṣe ń sọ̀rọ̀ ni, ó ṣà tún ó ga jù. Kí n sọ pé àwọn bọ́dà mi wọ́n ń ṣe gudugudu méje. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ẹ̀yin ará ilé ẹ ti rí ojú àlejò mi lóòrọ̀ ẹni, ẹ ti rí pé ojú wọn gún régé, ojú wọn rẹwà, ṣùgbọ́n ilé ti kún. Ẹ má bínú mi ìmọ̀mọ́ ẹ bá mi ṣe àfihàn ara yín fún ara lé. Ẹ ṣeun ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá láàárọ̀. Orúkọ mi ni Ìyáàfin Táíwò Àlòkò. Ọmọ bíbí ìlú Èkìtì ni mí, mo dẹ̀ jẹ́ ìyàwó Kogi. Ẹ ti gbọ́ báwọn ẹgbẹ́ mi ò tí ì jẹ́ kí ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀fà kó pe ẹ̀ẹ́dẹ́gbẹ̀dọ́gbọ̀n tí èmi ti bẹ́ síwájú nítorí ojú wọn fáyìn ní kí ló ṣẹlẹ̀. Ẹ ti rí i pé ilé ti kún ọ̀rẹ́ dín. Ìyàwó ayé ti ń ṣe báyìí, àwọn ilé ìwé wò lẹ ní àǹfààní àti lọ. Mo kàwé ní ìlú Ìbàdàn, mo lọ sí Mọ̀lété Baptist Nursery and Primary School. Láti ibẹ̀ náà mo lọ iléèwé gíga náà, mo lọ Lábísí Ọ̀nàbànjọ University. Up OUIT. Greatest gbogbo gbàgbà. Lẹ́yìn ìgbà tí mo ṣe tán, mo dẹ̀ tún kọ́ àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan. Mo kọ́ bó ṣe ń ṣe makeup àti gèlè, mo kọ́ bó ṣe ń po cream. Then pẹ̀lú experience mo dẹ̀ tún ṣiṣẹ́ pẹ̀lú àwọn real estate kọ̀ọ̀kan and all that. Ẹ jẹ́ kí n ṣe báyìí, bóyá kí n wá sọ pé àwọn irúfẹ́ iṣẹ́ wo lẹ máa ń ṣe? A máa ń ṣe training, empowerment training. A máa ń empower àwọn obìnrin láti ní iṣẹ́ ọwọ́, láti dá dúró. Ṣé understand? Then a máa ń kọ́ wọn bó ṣe ń ṣe makeup, bó ṣe ń ṣe gèlè. A máa ń kọ́ wọn ọkùnrin náà bó ṣe ń ṣe graphic design. Then a tún ní sister company, ìyẹn wà in charge of real estate. A máa ń talé, à ń ṣe investment. À ń ṣe investment. Ẹ jẹ́ ṣe báyìí, iṣẹ́ makeup, à ń ṣe makeup artist, à ń train àwọn èèyàn. Ó yá kí n ṣe kọ́kọ́ béèrè lè ṣé ẹ̀yin ò kí ń kunjú fáwọn èèyàn, ẹ kàn máa ń train? Mo máa ń kunjú fáwọn èèyàn, but now training yẹn ni à ń ṣe majorly. Training gangan ni kókó. Training gangan ni díndọ́ndé. Ẹ jẹ́ ṣe báyìí tí ẹ̀ ń sọ yẹn, tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àṣe makeup artist, àṣe training, ó ti tó bí ọdún mélòó tó ti? Ó ti tó ọdún 8 báyìí. 8 years. Bẹ́ẹ̀ni ma. Ọdún bíi 8. Bẹ́ẹ̀ni ma. Nídìí iṣẹ́ makeup. Báwo lẹ ṣe bára yín nídìí iṣẹ́? Ó
ṣẹlẹ̀ pé ìgbà tí mo marry kí n tó marry mo ń ṣiṣẹ́ pẹ̀lú communication firm kan so ìgbà tí mo wá marry mo wá stop iṣẹ́ ìgbà yẹn mo fẹ́ kàwé sí ìgbà yẹn mo lọ sí French school so ìgbà tí mo marry tí mo lóyún I was very sick and èèyàn tó bá sick kò lè lọ síbi iṣẹ́. Bẹ́ẹ̀ni. So oṣù mẹ́sàn-án yẹn wá dàbí ọdún mẹ́sàn-án. Kábíyèsí Ọlọ́run. Mo kàn wá lé ilé wa boring and all that so mo máa wọ on social media mo máa rí àwọn nǹkan tó ń trend and all that and torí pé èmi náà ní flair fún makeup tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mo wá wò pé okay kí n lọ learn makeup kí n lọ kọ́ bó ṣe ń ṣe makeup so in fact kí n tẹ̀ tó bẹ̀rẹ̀ gan mo wà nínú nígbà tí mo ti pè ẹni tí mo fẹ́ kọ́ lọ́wọ́ ẹ̀ òun ló ń trend nígbà yẹn and all that mo wá pè pé okay mo fẹ́ learn kíní yìí o and nígbà yẹn náà mo dẹ̀ ti ń ṣe díẹ̀díẹ̀ fáwọn èèyàn torí nígbà tí mo wà ní school mo like èèyàn máa look good so ọ̀rẹ́ mi kan ìgbà tó ṣe tán tó fẹ́ máa rí wá pè mí pé kí n wá ṣe makeup mi ń ṣe makeup artist mi mọ makeup ṣe wọn gbogbo eléyìí tó máa ń ṣe yẹn náà mo rí and ìgbà tí mo lọ fún wedding yẹn ṣe fáwọn èèyàn ìgbà tí mo lọ fún wedding yẹn tí mo bá ṣe makeup àwọn èèyàn like and all that so ẹ sì tí kọ́ṣẹ́ ń gbà yẹn mi tẹ̀ tí kọ́ rárá ń gbà yẹn so ìgbà tí mo wá marry tí mo wá wò pé kí n máa wò pé okay let me go and learn more mo ṣe bára mi nídìí iṣẹ́ yẹn. ṣe bára yín nídìí learning more tẹ bára yín nídìí makeup artist tó wá di ojúlówó iṣẹ́ fún yín lénìí. Nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní empower àwọn obìnrin láti lè dá dúró inspiration wo ló wà behind kẹ́ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó fi jẹ́ ẹ wò pé okay káwọn obìnrin dá dúró òun ló jẹ ẹ̀yin lógún. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé mọ́mì mi tíṣà ni wọ́n. Ẹ tí sọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ báyìí tí wàá dídálẹ̀ nù. Mọ́mì mi civil servant ni wọ́n. Ẹ̀dẹ̀ mọ̀ láyé ìgbà yẹn èló làwọn teachers ń gbà. It was ìgbà tí Ọbásanjọ́ dé ló ṣẹ̀ṣẹ̀ wá increase salary àwọn teachers so a máa rí pé most teachers wọ́n máa ń ní side hustle. Wọ́n máa ń ní side hustle wọ́n máa ń ní àwọn iṣẹ́ míì tán máa ń ṣe. So ńgbà yẹn mọ́mì máa ń ṣe cake wọ́n máa ń ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Then ilé olórogún ni mo ti wá step mother mi náà iṣẹ́ ara wọn náà ń ṣe wọ́n máa ń ta aṣọ máa lọ sí Kano lọ kó aṣọ wọ́n tún ṣe oil and gas wọ́n nílé epo káàkiri another so ilé ibi tí mo ti wá mo rí ó jẹ́ ilé ibi táwọn obìnrin ti ń ṣiṣẹ́ tó dẹ̀ ń ṣe dáadáa even láìsí ọkùnrin gan wọ́n lè tọ́jú ara wọn lè tọ́jú àwọn ọmọ ìfà wọn olùrànlọ́wọ́ wọn tún jẹ́ fún ọkọ wọn wọn ò depend lórí ọkọ so máa ń sọ even ní company wa ti real estate most àwọn workers obìnrin ni wọ́n máa sọ fún wọn pé gẹ́gẹ́ bí obìnrin you can do a whole lot ipò èmi ní ìyá tó nílé epo tó wá into oil and gas and she's doing well èmi ní ìyá tó jẹ́ pé ó kọ́lé ara ẹ̀ bàbá mi kọ́lé ìyá mi náà kọ́ so kò sí pé ọkùnrin nìkan lèèyàn máa depend on nǹkan tí ọkùnrin lè ṣe obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ. ọlọ́rẹ́ ẹ jẹ́ ń ya ẹyọ kan yẹn kó tó di pé ẹ máa tẹ̀síwájú náà ọ̀rọ̀ tẹ̀ ń sọ èmi tiẹ̀ fẹ́ràn tí bá ti rí obìnrin bíi tiyín báyìí tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mi máa ń kọ́kọ́ ṣakọni pé obìnrin ni mí mo pé lọ́lá obìnrin ni mí máa rìn máa ṣakọ sẹ́rí àǹtí mi tó kọrin wọ́n ro àròjinlẹ̀ èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin pé kò dìgbà tẹ́ ẹ bá jókòó tẹ̀ dáa pé fẹ́ra kọ́mú dádì ò tí ì dé dádì ò tí ì dé dádì ti fẹ́ẹ̀ dé ìgbésí ayé yẹn kò tiẹ̀ yẹ wá gẹ́gẹ́ bí obìnrin nítorí àwa ni mo rí gan bí ẹni tó yẹ kó máa ṣe takuntakun kó máa ṣe nítorí a lè ronú a lè ṣoríṣiríṣi a lè duplicate ara wa ẹ sọ pé kọkùnrin wa duplicate ara ẹ wọn máa gbọ́ tó fẹ́ pa mí ni ẹyọ kan tí mo ti gbájúmọ́ ìjọjọjọjọjọjọ jẹ́ gbájúmọ́ ṣùgbọ́n àwa lè ṣe nǹkan mẹ́wàá papọ̀ tí ìkan òdẹ̀ ní máa pa ẹ̀yà ara wọn lára mo ṣe máa ń solicit mo máa ń ẹ̀bá ní ìyá mi lébo mo máa ń ṣe atótónu ní ti ẹ̀gbẹ́ ìbú mo máa ń ṣe atótónu fún àwa obìnrin pé jẹ́ ká jókòó irú nǹkan tí àlejò mi tí wọ́n sọ lẹ́ni mo yá ọ̀rọ̀ wọn ni jẹ́ ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ jẹ́ ká fi ọwọ́ wa náà ká fi mú nǹkan ṣe ká mèkè nígbà tí sun tó ń ṣe kíni tó ń ṣàìn gidigidi sísítà mi àwọn nǹkan tó gbé ẹ̀yìn dé ìdí iṣẹ́ makeup òun lélẹ̀ bẹ̀rù pé akéwọ̀n nǹkan sí nǹkan tí ẹ̀yin lè ṣe àti àwọn nǹkan tó yẹ pé
tó gbé yín pé ẹ fi ń empower obìnrin? Mo rántí kó dà pé ìbéèrè tí mo béèrè ni pé kí ló sún yín sí láti máa empower obìnrin. Láti bí ọdún bí 7 sí 8 tẹ́tí wá wà nídìí iṣẹ́ àṣẹ empowerment àṣẹ kí ni àwọn nǹkan tẹ́tí bá pàdé bóyá bí àdójúkọ? Number 1 ni pé mo rí pé ìgbà tí makeup sì jẹ́ iṣẹ́ tó jẹ́ pé àwọn èèyàn ń kọ́ táwọn èèyàn fẹ́ kọ́ most people fẹ́ tí ó ti wọ́pọ̀ tó pọ̀ báyìí. bẹ́ẹ̀ ni most people fẹ́ kọ́ but wọn ò ní owó. Ẹlòmíì tó bá ní owó láti sanwó training wọn ò ní owó láti ra materials so a máa ń ràn wọ́n lọ́wọ́ níbi ibẹ̀ yẹn. Then another ìdojúkọ tó jẹ́ major one ni pé a ní oríṣiríṣi brands tá máa ń lò. Then nítorí pé èrò tó ń ṣe iṣẹ́ yẹn ti pọ̀ tó bá fẹ́ ṣe makeup fẹ́ lómi owó tó máa ná gan. Téèyàn bá ń lo àwọn good brands a mọ̀ pé wọ́n owó expensive gbà tó bá dẹ̀ kó irinṣẹ́ tó fẹ́ lò sílẹ̀ tó mọye tó fi ra nǹkan tó fẹ́ lò tó wá fẹ́ ṣe makeup fún èèyàn kan tó wá ń sẹ́ pé èèyàn kan ń ṣe ní 2000 a máa wò pé are you kidding me? Are you kidding me? Are you okay or something? Ẹ̀rí material tí mo fẹ́ lò fún yín. Then another ìdojúkọ tún ni pé àwọn èèyàn máa ń fojú tẹ́ńbẹ́lú àwọn tó bá ń ṣiṣẹ́ yẹn. Wọ́n máa ń fojú tẹ́ńbẹ́lú, wọ́n máa ń rò pé bóyá wọn ò lọ sí school, ẹlòmíì máa ń rò pé bóyá ìyà ló ń jẹ tó fi wá ṣerú iṣẹ́ báyìí. Irú èmi tí máa decide láti jókòó sílé kí n máa sùn kí n máa jí máa jẹun. But mi ìfẹ́ jẹ́ liability fún èèyàn kankan. Èèyàn tí ẹ gbọ́dọ̀ jókòó. So kì í dẹ̀ ṣe pé mi ò lọ school. But ó kàn jẹ́ iṣẹ́ tí mo like kéèyàn máa look good. Mo wá wò pé okay we can make money from this thing. So àwọn èèyàn máa ń fẹ́ wò pé makeup artist pé makeup ló ń ṣe wọ́n dẹ̀ mọ̀ pé makeup artist yẹn náà ẹlòmíì ń ṣe for fun ẹlòmíì ń ṣe torí pé ó kàn like ẹ̀ ni. So àwọn ìdojúkọ kéékèèké tó wà níbẹ̀ nìyẹn. So in fact ó wà lára nǹkan tó yẹ ká major on training. Major on training. Láti máa sọ̀rọ̀ síwájú àti síwájú sí torí èmi tẹ̀ ní àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè nípa irú àwọn nǹkan tẹ́ ẹ sọ yìí ní àárín yẹn. Ṣùgbọ́n a fẹ́ dókè lọ́hùn ká lọ fẹsẹ̀ rájò mo fẹ́ kẹ́ ẹ̀sìn mi díẹ̀ tí ń ṣe àtótónu láti gbà tẹ́ ti dé. Ó ní wo lẹ fẹ́ ká lọ wò nílé orin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí? Orin Èjì Òwúrọ̀ náà wà okay. Tọ́pẹ́ Àlẹ́sìn. Àǹtí mi Àlẹ́sìn kí ni orúkọ wọn? Ṣọlá Àlẹ́sìn. Mo pé ẹ ti dà pọ̀. Mo ti dà pọ̀. Mo like àwọn méjèèjì. Mo like Tọ́pẹ́ Àlàbí. Mo like Ṣọlá Àlẹ́sìn. Àárẹ̀ kọ̀kọ̀ ẹ jẹ́ ká rè kọ̀kọ̀ wò Ṣọlá Àlẹ́sìn. Bí akáwulẹ̀ lọ́wọ́ obìnrin ni mí gẹ́gẹ́ àbí ṣe fẹ́ràn yẹn. Bẹ́ẹ̀ ni mà. Ẹ yára lé àlejò mi ká lọ wo Ṣọlá Àlẹ́sìn obìnrin ni mí ká fi fi ẹsẹ̀ rájò ńlẹ̀. Tá a bá padà dé ẹ má gbàgbé wọ́n sì máa sọ̀rọ̀ tó pọ̀ fún wa ẹ kú kalẹ̀ ẹ má ti lọ síbí kankan á padà bọ̀. Padà sórí ètò Ìjíròrò Òwúrọ̀ lórí Kaftan Television Yorùbá tìyín wọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi èmi àti àlejò mi gbajúgbajà àwọn onímọ̀ lájọ wà lórí ètò lẹ́ni Pretty Suzy Pretty kí ló ṣẹlẹ̀ ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa kó lè gbọ́. Orúkọ tèmi ni Ìyáàfin Táíwò Àlùkò. Èjìrẹ́ lọmọ láti ilẹ̀ mo fẹ́ kọ́ fẹnu ara wọn sọ ni àkèrè ọmọ tí òwò ẹ̀ ti ń dán ni àlejò mi lórí ètò lẹ́nu à ń sọ̀rọ̀ lọ àwọn nǹkan tó dàbí àdójúkọ nídìí iṣẹ́ makeup artist tẹ́ ẹ yàn láàyò tẹ́ ẹ ń ṣe nítorí gbàtà tí ẹ bẹ̀rẹ̀ ètò yìí ọ̀rọ̀ tí mo fi kékeré tí mo fi ṣí àwọn èèyàn létí ni pé kí àwọn èèyàn kan máa ní ẹ̀mí tó ń kọ́yàn ní nǹkan tí wọ́n mọ̀ ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé tó bá tiẹ̀ mọ̀ nǹkan kéèké báyìí àti kọ́ ọmọ làkejì ó máa di wàhálà á ní ó máa ṣe kinní kan ó máa ṣe kinní kan kí ni ẹ̀yin rí sọ sí àárín yẹn. tí èèyàn bá mọ̀ nǹkan tí ò bá kọ́yàn kinní yẹn máa báyàn kú ni it will die inside of you so it's very important nǹkan téèyàn bá mọ̀ kéèyàn tún pàṣẹ. kéèyàn gbìn káàkiri.
kéèyàn tún pass it's always good to pass information. Àjọjẹ ò dùn. bẹ́ẹ̀ nìkan ò ní. bẹ́ẹ̀ nìkan ò ní kí wọ́n nìkan dá ní nǹkan kí wọ́n nìkan ló tí gbogbo wa bá mọ̀ tá a bá ń ṣe àwọn èèyàn lè ní access sí wọ́n lè ní access sí information yẹn. ọ̀rọ̀ náà rí mo tún fẹ́ kí n tún gbèròǹgbà tiyín náà ni gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe ń ṣe ló jẹ́ kí n tún gbé wá tẹ̀yin náà wò pé àkọ́ tí mo mọ̀ yìí jẹ́ kémi náà bẹ̀rẹ̀ sí ní kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n lè mọ̀ lẹ́yìn wá bèrè lè láti ìgbà tẹ́ ti wá ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí ni àwọn feedback tẹ́ ẹ̀ ń rí? It's been good. mo láwọn èèyàn tó yẹ pé mo ti kọ́ńsìn tó ń dẹ̀ ń ṣe dáadáa nídìí iṣẹ́ yìí in fact mo láwọn èèyàn tó yẹ pé wọ́n máa ń send message pé pé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn bá rí èèyàn bíi tèmi pàdé because gbogbo àwọn tó bá ń kọ́ṣẹ́ lọ́rùn mi fún àwọn tó bá ń ṣiṣẹ́ tájọ́ ń ṣiṣẹ́ papọ̀ mi ì rí wọn gẹ́gẹ́ bíi pé wọ́n ń ṣiṣẹ́ lọ́ndà mi because àwọn tájọ́ ń ṣiṣẹ́ mo láwọn tó dàgbà jù mí lọ mo láwọn tó jẹ́ pé àwọn náà wà òkè láyé ara tiwọn wọ́n kọ̀ wò pé kè jẹ́ kí n fi iṣẹ́ ṣe side hustle so èèyàn náà ní gbogbo wa so we treat ourselves as sisters a ríra wa gẹ́gẹ́ bí ẹbí a ṣe máa ń ṣe ní. ẹ ṣe ń ṣe lọ́dọ̀ tí yín nìyẹn ọ̀rọ̀ rí gbogbo yín tẹ̀ wá lé ó dàbí eré ó dàbí àwàdà ṣùgbọ́n èrè ń kọ́ ẹ̀kọ́ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ẹ̀ ń kọ́ ẹ̀kọ́ ìyá tó ti sọ ẹyọ kan tí mo tún mú wọ́n ní gbogbo nǹkan àwọn èèyàn téèyàn jọ ń ṣiṣẹ́ kò dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní gan apá mi lọ ga ń bẹ̀rẹ̀ Ọlọ́run sì ni ọ̀gá gbogbo wa àbí ẹni tún train àwọn èèyàn to be a graphic designer àti gbogbo ẹ̀ kí lẹ tún ṣe bá ara yín nídìí graphic design. ó ṣẹlẹ̀ pé ìgbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ makeup I notice pé I need láti máa promote iṣẹ́ wa láti máa ṣe graphics láti máa ṣe advert and all that and most people dey mọ̀ then aláwọn graphics tó yẹ pé tá bá fẹ́ ṣe graphic tá bá pè pé ok sáré bá a ṣe graphic kò ní tètè deliver on time so a wọ̀ pé táwa náà bá lè mọ kínní láti ṣe there is nothing we can't do téèyàn bá mọ̀ you can easily do it yourself eléyìí pé disappointment ń wálé ni ó ń wá lọ́la kò ní ṣẹlẹ̀ so nǹkan tá fi bára wa nídìí iṣẹ́. ṣé ẹ̀yin lẹ wá lọ́kọ kì í ṣe pé ẹ gba graphic designer. mo gba graphic designer. ẹ̀yin náà wá ń ṣiṣẹ́ fún yín ó tún wá kọ́ ẹ̀yin náà bó ṣe ń ṣe kódà ẹ jẹ́ ń gbé ti àwọn èèyàn tì sẹ́gbẹ̀ẹ́ kan ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé nínú àdójúkọ bíi káwọn èèyàn kọ́rówó sanwó iṣẹ́ kó má rówó ra irinṣẹ́ á sì máa padà sí àdúgbò ibẹ̀ yẹn tí àsìkò tó bá gbà wá láyè ẹni ẹ tún ṣe iṣẹ́ à ń talẹ̀ à ń ralé à ń talé à ń ṣègbà à ń ṣàwò báwo lẹ ti ṣe bára yín ní iṣẹ́ ìyẹn náà àti pé ìyẹn náà tẹ́ ti ń ṣe ó ti tó bí ọdún mélòó. ìyẹn a bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní personally ó bẹ̀rẹ̀ ní last year December but pé pẹ̀lú experience mo ti ní 2 years experience ní though kí n tó sọ pé mo ń ṣe iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ mo ti náwọn experience here and there mo dẹ̀ ní mind láti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní mind láti ṣe real estate tẹ́lẹ̀ before now gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé mọ́mì mi stepmother mi she's into oil and gas and wọ́n ní business partner kan tó yẹ pé òun náà nílé epo káàkiri tí n bá mention ó possible kó orúkọ yẹn ring bell woman yẹn náà òun náà so mo máa ń wò pé fún obìnrin láti ẹ̀dẹ̀ mọ̀ pé oil and gas majorly ọkùnrin ló ń ṣe even this real estate ọkùnrin ló ń ṣe jù and mo dẹ̀ ráwọn obìnrin tó ń ṣe and they are doing well they are doing very very well mo máa wò pé okay èmi ò fẹ́ go through wàhálà oil and gas because wàhálà wà ń bẹ̀ pé another iṣẹ́ wo ni mo mọ̀ pé èèyàn tún lè ṣe so mo wá study àwọn obìnrin tó jẹ́ women entrepreneur people like Fọlọ́runṣọ́ Alákìjà she's into oil and gas ó dẹ̀ tún ṣe real estate mo wá wò pé I will do it so time gbà kan mo ṣe ṣalábàpàdé company kan nìyẹn real estate company ni mo ṣe bẹ̀rẹ̀ sí because of the interest mo ní nínú iṣẹ́ yẹn mo ṣe bẹ̀rẹ̀ sí bá wọn ṣiṣẹ́ ni and within few months mo jẹ́ kan lára àwọn managing director subsidiaries wọn so jẹ́ kí n ní more knowledge and more information nípa iṣẹ́ yẹn
tẹ wá ti ní ìtẹ̀tí wá ń ṣe ti ní títí ara yín gangan báyìí. Bẹ́ẹ̀ni. Kí ni orúkọ yín? Orúkọ real estate firm is The Great Dream Homes. That's DE' Great Dreams Homes. The Great Dreams Homes ní orúkọ real estate yín. Nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ real estate yìí, ká tún mọ àwọn nǹkan náà tẹ́ ti bá pàdé pẹ́pẹ̀pẹ́ ká tó lọ sí àwọn àǹfààní. Fún obìnrin, most especially obìnrin tó bá wà nílé, married woman, kò easy because a máa lọ fún inspection like irú àná sìn mo lọ sẹ́pẹ̀ lánàá, mo lọ fún inspection, mo dẹ̀ délé ní nǹkan bí aago 9. Kábíyèsí. Mo dẹ̀ láwọn ọmọ ńlé but ọkọ mi jẹ́ èèyàn kan tó understand, ó dẹ̀ support mi. So èèyàn máa lọ fún inspection, then couple with traffic Èkó, láti nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé láti combine home pẹ̀lú iṣẹ́ because èèyàn máa jáde, ìwọ tó fẹ́ talẹ̀ fáwọn èèyàn ní láti gbọ́dọ̀ rí nǹkan tó fẹ́ tà fáwọn èèyàn. So challenge tó wà níbẹ̀ náà nìyẹn. Báwo lẹ ń ṣe wá ń wò pé ẹ fẹ́ manage challenge yìí àti ilé papọ̀? Ọlọ́run ràn mí lọ́wọ́. Ọlọ́run ràn mí lọ́wọ́. Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ ọkọ mi náà. Wọ́n ń ṣe díẹ̀díẹ̀. Tẹ́ ẹ bá sílé, àwọn wà nílé. Àwọn sílé o. Àwọn sílé iṣẹ́ tí wọ́n gan tún ga jù tèmi lọ. But táwọn bá wà nílé bí weekends bá wà nílé, wọ́n máa ń help me tó yẹ pé àwọn nǹkan tá bá ní láti ṣe during the week àti máa ṣe ní weekend. Then time tèmi bá ti sílé, ó ní crèche tí mo máa ń kó wọn lọ. So ibẹ̀ náà máa because àti gbọ́mọ ọ̀dọ̀ náà láyé ìsìn tẹ́yìn bá ń ro oríṣiríṣi nǹkan tó wà ń ta. Then school táwọn ọmọ mi ń lọ náà wọ́n máa ń ṣe after school. So after school yẹn time tèmi bá dé láti ibiṣẹ́ náà ni màá lọ kó wọn. Then time holiday yìí wọ́n ní ibi tán máa ń wà. Wọ́n ní ibi tán máa ń wà. Aṣá ń ṣe mọ́ra wọn náà ni. Mọ́ra wọn yóò dáa. A yìmọ̀. Ẹ jẹ́ kí n mú ẹyọ kan níbí báyìí nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ kí n tó fi ṣí àwọn ará ilé létí. Irú sísítà mi tí wọ́n wà lórí ètò lénìí, ṣe ti rí ààyè yẹn bó ṣe há gídágídá, bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n sì tún wáyè jáde, wọ́n wá jáde síta. Ó túmọ̀ sí pé kò síṣẹ́ kan báyìí tó rọrùn ibi tí mò ń lọ nù. Gbogbo wa tá wà nílé, iṣẹ́ obìnrin o, iṣẹ́ ọkùnrin o, kò síṣẹ́ ẹyọ kan báyìí tó rọrùn láti ṣe. Wọ́n sọ pé mo fẹ́ ṣe, kò sí time ni, mo fẹ́ ṣe, ọkọ mi ni, mo fẹ́ ṣe, àwọn ọmọ mi ni. Ẹ dákun, ẹ sọ pé àwọn Yorùbá wọn máa ń sọ̀rọ̀ kan ní ẹni bá ní etí kó gbọ́, àbọ̀rọ̀ ni wọ́n sì máa ń sọ fún ọmọlúàbí tó bá dé inú okun ẹ̀ ní òdì òdìndín. Ìyá wa tún fẹ́ lọ dé òkè lọ́hùn, mo fẹ́ kẹ́ tó sinmi díẹ̀ kẹ́ fi ẹsẹ̀ rajó. Tẹ́ bá padà délé ẹ máa wá sọ àwọn àǹfààní tí àwọn iléeṣẹ́ yín pàápàá tó ní fún àwọn èèyàn ká lè fetí kọ́ díẹ̀ ń bẹ̀. Ẹ jẹ́ ká jókè lọ, orin wo lẹ tún fẹ́ ká lọ wò nílé ká fi fẹsẹ̀ rajó? Any nice music. Any nice music. Ẹ ti mú àǹtí mi Tọ́pẹ́ Àlàbí lẹ́ẹ̀kan wípé ẹ nífẹ̀ẹ́ wọn. A ti mú Ṣọlá Allyson wá ní ẹ nífẹ̀ẹ́ Tọ́pẹ́ Àlàbí. Bóyá ká lọ fi àǹtí mi Tọ́pẹ́ Àlàbí ká fi ẹsẹ̀ rajó. Èmi gan lórin lèmi náà mọ nǹkan ni. Mo mọ nǹkan díẹ̀díẹ̀ àyíbò kan. Àlejò mi ní ká lọ fi Tọ́pẹ́ Àlàbí ká fi ẹsẹ̀ rajó. Tá a bá padà dé ká wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá a sọ. Ẹ má ti lọ síbi kankan, á padà bọ̀. Wa orí Kaftan television Yorùbá pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ọlá Ọ̀nàbàjọ́ Dídífẹ́. Èmi àti àlejò mi náà lásìjọ wa ọ̀kan gbòógì lára àwọn oníṣòwò pàtàkì ilẹ̀ yìí tí wọ́n sì jẹ́ akíkanjú ọmọbìnrin tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Wọ́n ti ń gbà wá nímọ̀ràn, wọ́n ti ń bá wa sọ ètò jẹ́ gbàkàngbè
nínú ọ̀rọ̀ látìgbà tí wọ́n ti dé wọ́n sì wà ń kalẹ̀ wọ́n sì wà ń digbé àlejò mi ẹ kú kalẹ̀ ẹ rọra mà mo ṣe yín lálejò kí ló ṣẹlẹ̀ náà ẹ ṣeun ma ṣe náà orí ìtòjú ẹ ti sọ̀rọ̀ látàrọ̀ náà is it something ẹ ti jú ẹ ṣeun ma. ẹ má tijú kí n tijú ní Kaftan television Yorùbá bí báyìí kí àwọn ọba mi kọ́ máa lọ sọ pé Ọlá ò dẹ̀ ṣe wife mi lálejò ó dẹ̀ wá kí yín lé mo ń sọ ẹ ń sọ̀rọ̀ iléeṣẹ́ yín the great real estate ẹ ń sọ̀rọ̀ wọn lọ pé ẹ ń talẹ̀ ẹ ń ralẹ̀ kí ni àwọn nǹkan tí àwọn èèyàn lè jẹ láǹfààní lọ́dọ̀ tiyín bóyá tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. lọ́wọ́lọ́wọ́ báyìí à ń run promo tó yẹ pé àwọn èèyàn lè ralẹ̀ wọ́n dẹ̀ lè sanwó ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n lè sanwó ẹ̀ díẹ̀díẹ̀ èèyàn náà dẹ̀ da. bẹ́ẹ̀ni then a dẹ̀ tún ṣe investment real estate investment yẹn reason tá a ṣe ń ṣe ni pé a ní àwọn client tó máa sọ pé okay mo fẹ́ ilé tán ti kọ́ because a máa ń bá àwọn èèyàn kọ́lé bọ̀ wọ́n sọ pé àwọn fẹ́ ilé tán ti kọ́ táwọn lè rí táwọn dẹ̀ lè rà wọn ò fẹ́ máa ṣe wàhálà pé a ṣẹ̀ṣẹ̀ ń ralẹ̀ a ṣẹ̀ṣẹ̀ ń kọ́lé wọ́n kàn fẹ́ ra ni. bẹ́ẹ̀ni. so ẹ dẹ̀ mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ real estate ó wà capital intensive yeah. so àwa encourage individual even corporate organizations pé okay instead of máa keep owó yín ẹ lè fowó yín ṣòwò ẹ lè darapọ̀ mọ́ ẹ lè partner pẹ̀lú wa láti fowó yín ṣòwò òun la ṣe ń ṣe investment tó máa invest into that real estate. ṣé àwọ̀ báwo ni ẹ ṣe máa ń ṣe àwọn òwò yẹn. àwọn táwọn bá invest a ní 12-month plan a ní ó depend lórí plan tó ń bá subscribe fún a ní olóṣù mẹ́jọ a ní olóṣù méjìlá tó máa invest owó yẹn àwa máa fi kọ́lé àwa máa fi ra mọ́ ilẹ̀ so profit tó bá wà lórí ẹ̀ àwọn tó jẹ́ investor àti company wọ́n máa jọ pín. yes ṣe ń ṣe wọ́n máa investment jọ pín. ẹ sì dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ sí bóyá 2 million rèé o tí ọdún bá parí o kí ni èrè tó máa wà lórí ẹ̀. ẹni tó bá ṣe investment fún oṣù méjìlá wọ́n máa gba 40% interest 40%. return on investment bẹ́ẹ̀ ni ẹni tó bá ṣe oṣù mẹ́jọ wọ́n máa gba 30% promo dẹ̀ ni promo tàtẹ̀ tí wọ́n á ṣe ń sìn ni pé ẹni tó bá invest wọ́n máa gba incentives ẹni tó bá ṣe láti 1 million and above wọ́n máa gba incentive àfáwọn èèyàn ní rice àfáwọn èèyàn lóróró àfáwọn èèyàn ní mọ́tò even all expense paid trip lọ sí Dubai and all that à ń ṣe yẹn presently. ẹ fi ń ṣàárẹ̀ encourage àwọn èèyàn kí wọ́n fi owó wọn dókòwò pẹ̀lú yín kí wọ́n tún lè ralẹ̀ wọ́n tún lè ralé ṣé ẹ tún máa ń bá àwọn èèyàn náà kọ́lé ipòkè o àti kọ́ tán o ẹ̀yin kan wá sanwó kẹ́ wá kó wọlé o. bẹ́ẹ̀ni then ẹni tó bá ní ilé náà tó fẹ́ tà a ní department because a ní various subsidiaries so a ní department kan yẹn wà in charge property ẹni tó bá ní ilé tó fẹ́ tà department yẹn máa handle àwọn market ẹ̀ wọ́n máa bá ẹni yẹn tà ẹni tó bá nílẹ̀ tó fẹ́ tà náà department yẹn máa handle ẹ̀ wọ́n máa bá wọn tà. ní ìsìtẹ́ tí wá wà nídìí iṣẹ́ láti bí ọdún méjì kí ni àwọn nǹkan ìwúrí tẹ́ ti rí tó lè máa sọ pé màá ṣe máa tẹ̀síwájú ó ṣeé ṣe kó sì má ti dọ̀bẹ̀ o kí ni àwọn nǹkan ìwúrí tẹ́ ti bá pàdé. mo rí future nínú iṣẹ́ yìí then ara àwọn nǹkan tí burú tí mo máa ń rí ni pé ìgbà míì tí máa ń bá clients tí clients mi bá ń bá mi sọ̀rọ̀ ọ̀tọ̀ máa ń bá mi chat wọ́n máa lo sà ìgbà tí máa sọ fún wọn pé it's not sir ẹ ti di obìnrin bí ọkùnrin nu tí máa sọ fún wọn pé it's not sir wípé it's ma wọ́n máa ń wà encourage inú wọ́n máa ń dùn pé wípé àwọn máa ń like obìnrin tó brave wípé iṣẹ́ tó jẹ́ pé ọkùnrin ló ń ṣe jù tó jẹ́ pé obìnrin ń ṣe so ara àwọn encouragement tí mo máa ń rí nìyẹn. ẹni bo lẹ́yìn ti rí ilé iṣẹ́ yín yìí pé real estate so àti gbogbo ẹ̀ the next 5 years. In the next 5 years, it's going to be a household name by God's grace. By God's grace. Mo dẹ̀ rí pé kì í ní sí ní Nàìjíríà nìkan. Ẹ ti wà káàkiri. Káàkiri èmi tí ẹ béèrè lè tí mo béèrè lẹ́ẹ̀kan yẹn pé iṣẹ́ yẹn kí lẹ ṣe rí sí tẹ̀tì ní future náà. Mo béèrè nítorí àwọn èèyàn náà tí wọ́n wà nílé mo ṣe ń ṣe atótónu látàárọ̀ pé mo jókòó tẹ̀tẹ̀tẹ̀ táwọn náà ti ní irú iṣẹ́ yẹn lọ́kọ̀ọ̀tàn fẹ́ ṣe wọ́n á lè wò pé
nígbà tí obìnrin tó fine báyìí tó ń ṣe irú iṣẹ́ èmi náà lè ṣe mo ṣe ń béèrè wípé kí ni àwọn nǹkan tó dàbí ìwúrí nídìí iṣẹ́ ìtẹ̀tìrí láti fi encourage one or two other people tí wọ́n ń wò yín nílé báyìí náà ni. Ìyá wa ẹ̀ ń sọ̀rọ̀ lọ ní ìdí iṣẹ́ yìí náà ni wípé ẹ̀ ń bá àwọn èèyàn kọ́lé. Ṣé àwọn àsìkò kan máa ń wà tó yẹ pé bóyá ẹ̀ ń bá àwọn èèyàn kọ́lé bóyá wọ́n ti kó wọlé wọ́n sá lọ àbí wọ́n lè sá lọ àbí nǹkan kan níro risk factor ìdí risk ni mò ń lọ. àti ní ètò fún irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn irú bí mo ṣe sọ ń sìn mo ní a ní plan kan tó yẹ pé wọ́n lè máa sanwó instrumentally ẹni tó bá jẹ́ pé a ti kọ́lé fún tó fẹ́ kó wọlé tí ò dẹ̀ ti sanwó ẹ̀tàn tó sì ní àsanlẹ̀ tó fẹ́ san irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó lè kó wọlé ó lè máa gbé bẹ̀ but ó láwọn documents kọ̀ọ̀kan tí a ò ní kó sílẹ̀ ìyẹn túmọ̀ sí pé is not the rightful owner yet until tó bá tún sanwó tán so irú èèyàn bẹ́ẹ̀ yẹn tí time tó bá yẹ kó sanwó tí ò bá tó sanwó tí ò sanwó a máa pè àkíyèsí ẹ̀ sí pé owó ti tó san kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀dẹ̀mọ̀ nígbà tó bá claim pé wọ́n ló nílé tó ní kò provide document tó rí provide kò sí evidence pé wọ́n ló nílé nìyẹn. bẹ́ẹ̀ni so ìdádẹ́ títí ní àwọn other measures that you put in place fún irú àwọn kan bẹ́ẹ̀ yẹn. fún risk factor nídìí iṣẹ́ yẹn real estate. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́mọbìnrin báyìí nísìn ẹ jẹ́ n padà sí di makeup training and stuff like that. Ṣé àyè wà fún yín láti máa ṣe training à ń ṣe gbogbo ẹ̀ pẹ̀lú makeup mọ́? Bẹ́ẹ̀ni even real estate náà máa ń ṣe training a máa ń train àwọn associates wa because a ní àwọn kan tó yẹ pé wọ́n ṣe as full time àdè láwọn kan tó yẹ pé wọ́n ṣe as part time so tó máa wá fún training tó bá ní any new development anything a máa ń train wọn bó ṣe máa market bó ṣe máa ṣe then fún ti makeup náà mo láwọn ọmọọṣẹ́ even gan most àwọn iṣẹ́ tá à ń ṣe mi ò kí ń lọ in person mo láwọn èèyàn tó yẹ pé màá rán lọ tá bá ti gbàṣẹ́ bẹ́ẹ̀ yẹn màá kàn pè ní pé ṣó wà available wá lọ síbí báyìí wá lọ síbí báyìí. wá lọ síbí ní bí ọdún ìbáyìísìn tó ti dá sí méjì tó ń lọ ìparí bí trainings bí ẹ̀mélòó lẹ ti organize. mo ti ṣe trainings tó pọ̀ even bí mo ṣe ń ṣe real estate yẹn náà mo máa ń ṣe trainings a ṣe training microblading àti a ṣe personal classes and then ṣe promo classes nísìn àwọn ọmọ school ti wà lọ́lídé nísìn fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ parí WAEC bó ṣe a fẹ́ bẹ̀rẹ̀ training mi ní August. àwọn ní makeup bẹ́ẹ̀ni. ṣé àwọn ọmọ tó ṣẹ̀ parí WAEC náà they are secondary school. Secondary school kí n má pè wọ́n ní drop out. secondary school certificate tó ṣẹ̀ parí ṣé ó ṣe ṣe káwọn náà ọmọ iṣẹ́ makeup yìí dáadáa. bẹ́ẹ̀ni ó ṣe ṣe kọ́ mọ̀ tó bá wọlé ìwé gíga wọ́n lè máa fi ṣiṣẹ́ owó tó máa ń rí ń bẹ̀ gan wá fi máa ra àwọn òbí wọn lọ́wọ́. ó dà Ọlọ́run á túbọ̀ máa ràn ẹ̀yin náà lọ́wọ́ láti lè máa empower síwájú àti síwájú sí i. Ìyá wa ó dàbí kémi àti kájọ máa jíròrò lọ ṣùgbọ́n àsìkò mi sáré tí a máa ṣe fi eléyìí ká máa fi dágbére ẹ jẹ́ n sọ pé ẹ bá mi gba àwọn obìnrin ní àmọ̀ràn láti inú ọkàn tí yín tó bá wù yín. ìyànjú tí mo ní fún àwọn obìnrin ni pé ká máa ní sùúrù kò sí ni challenges máa ń wà ìdojúkọ máa ń wà here and there téèyàn bá ti ní sùúrù tó bá dẹ̀ ń gbàdúrà kó dẹ̀ gbajúmọ̀ ṣe even èèyàn lè wà nílé gan kó dẹ̀ máa ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. kì í ṣe dandan ní iṣẹ́ ọ́fíìsì. àbí ṣọ́ọ̀bù. èèyàn lè wà nílé kó dẹ̀ máa ṣiṣẹ́ kó dẹ̀ máa ní one or two things. so ayé tá a dẹ̀ wà yìí kò gbà kóbìnrin dúró because àwọn ọmọ tá à ń bí láyè sí exposure wọn gan ó fẹ́ ju tàwọn òbí lọ ó lágbára àwọn demand tí wọn gan ó kọjá agbára. bẹ́ẹ̀ni. then àwọn ọmọ yẹn náà dẹ̀ ń rí oríṣiríṣi wọ́n ń rí nǹkan táwọn ọ̀rẹ́ wọn ń ṣe example nǹkan kan ṣẹlẹ̀ ní school àwọn ọmọ mi recently wọ́n ṣe music day wọ́n á ní kó kó àwọn irinṣẹ́ music wá ẹlòmíì kó trumpet ẹlòmíì keyboard so ọmọ mi náà ṣáà gbélé tó ní lọ ọmọ kan láti máa sọ pé
you have this, I wish you are my mom. Man, why did you say that? Only because my mom will not buy this for me. Kai. So Títú yẹ tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. So gẹ́gẹ́ bí obìnrin, àwọn nǹkan mi máa tó yẹ pé ọkọ wa lè má lágbára àti ṣe ń gbà yẹn, ọkọ wa má tẹ̀sí tòsí, ká má tẹ̀lé access fund látọ̀dọ̀ ọkọ wa, ṣùgbọ́n àwa náà lè ṣe. Bẹ́ẹ̀ni. Àwa náà lè ṣe fọ́mọ. Bẹ́ẹ̀ni. So it's very very important fóbìnrin láti níṣẹ́ ọwọ́. Ẹ ti gbọ́ gbogbo àmọ̀ràn àlejò mi, gbogbo àtàjẹ́ obìnrin, ẹ rí pé ọ̀dọ̀ àwa obìnrin ni mo lọ léni, ibẹ̀ gan náà ni mo dúró sí. Ẹ dákun, ẹ jẹ́ ká máa waste ìwé ojàre. Sísítà mi, àsìkò mi ti sáré. Ẹ bá mi sọ gbogbo ibi tí àwọn aráalé tí wọ́n ti lè bá yín pàdé pátápátá pọ̀lọpọ̀. Wọ́n fẹ́ pè yín àǹtí ojú oge o, ẹ̀yin náà fẹ́ tírèènì makeup o, mo lọ́mọ méjì o, mo fẹ́ kó wọn wá o, ọ̀pọ̀lọpọ̀ fẹ́ pè yín. Mo sì láìkí ìwọ bó ṣe jóbìnrin, ń ralẹ̀, ń kọ́lé. Ẹ bá mi sọ bí social media ọ̀sán àdó yìí. Okay. Social media handle ti makeup ni Blue Dream Beauty lórí Instagram. Blue Dream Beauty. Bẹ́ẹ̀ni, lórí Facebook náà Blue Dream Beauty. Ti real estate ni The Great Dream Homes. The Great Dreams Homes. Then ẹ lè pè wá, ẹ lè rí wa ní orí website wa www.greatdreamnigerianlimited.com. Gbogbo bí tẹ́lẹ̀ ti bá àlejò mi pàdé, gbogbo ẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé fún wa yẹn. Tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bi wọ́n, ẹ tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wọn. The Great Dreams Home. Káàkiri ni wọ́n wà. Wọ́n á sì dá yín lóhùn gbogbo ìbéèrè yín pátápátá. Òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfà òfin kọ́ ìyẹn ò jẹ́. Mo ti ń dágbére lórí ètò lẹ́ni náà nìyẹn. Ó ní ọṣẹ́ ọlọ́kà ṣe gbogbo yín tàjọ́ ṣe tó tèmi, ẹ ṣeun gan ni, ẹ ṣeun, ẹ kú àìbínú. Ẹ ti mọ̀ pé láìsí ẹ̀yin kò sí èmi. Ẹ dẹ̀ mọ̀ pé èmi ṣe kí ni, èmi love yín, èmi máa ń kó yín jẹ ní rush kí ló ṣẹlẹ̀. Orúkọ mi ò tí yí padà, Ọlá Ọ̀nàbàjọ́ ni mò ń jẹ́, aya Olúwa ṣeun ńlá fún mi, Aláṣàkẹ́ tí ń gangan tí ò kọ́ mọ́ọ̀nì ọmọ ẹyọ kan bíi 1 billion. Ẹ tẹ̀lé mi lórí gbogbo social media handles tèmi náà pátápátá àti Ọ̀nàbàjọ́ Ọláwálé gbogbo ẹ̀, Facebook o, Instagram o, YouTube o, àdúródé Twitter nígbà wọn bá dé, LinkedIn ni o, Ọ̀nàbàjọ́ Ọláwálé. Tẹ́ bá fẹ́ bá sọ lórí Kaftan Television Yorùbá at Kaftan TV Yorùbá náà ni gbogbo social media handle wa pátápátá. Gbogbo èròǹgbà yín náà, gbogbo àtẹ̀jíṣẹ́ yín tẹ́ bá fi ṣọwọ́ gbogbo ẹ̀ náà la máa rí. Bá ti wá dágbére wípé ilé àtayọ̀ náà ní ká tún pàdé lọ́jọ́ mi yá wa. Ẹ bá mi juwọ́ sí àwọn aráalé kẹ́ bá ń sọ fún wọn pé ayọ̀ náà lẹ́ẹ̀tún padà pàdé wọn lọ́jọ́ mi tẹ́ bá tún máa dé. Ẹ̀yin aráalé ẹ ṣé o. A máa pàdé ara wa láyọ̀ àtàlàfíà lágbára Ọlọ́run. Àmín ẹ̀ pọ̀. Bye bye.